eléyìí lè wí ọparun. Àwọn olóyìnbó máa ń pè ní bamboo tree. Ògùnfẹ́ tó gbóná ni, tí máa parí ìjà láàrin ọkọ àti ìyàwó. Tọkọ bá ń lo ewé yìí fún ìyàwó rẹ̀ kò ní wò ta, àṣẹ Ọlọ́run ní bẹ́ńbẹ́. Tí ìyàwó bá sì ń lò fún ọkọ rẹ̀ kò ní wò ta, nítorí wípé kò sí téèyàn bá ti ń lò, ìfẹ́ láàrin ọkọ àti ìyàwó yóò máa gbóná sí i. Ìfẹ́ láàrin ọkọ àti ìyàwó yóò máa pọ̀ sí. Kí bó la ṣe máa ń lo ewé yìí? A ní nǹkan kan tá lò nú ẹ̀ ju pé ká lọ já ewé ọparun lọ. Ọ̀bá ní gbígbẹ ńlé ó ṣiṣẹ́, ọ̀bá ní tútù ńlé ó ṣiṣẹ́, ọ̀bá lọ já lóòjọ́ ó ṣiṣẹ́. Àsìkò tí wà àti ìyàwó rẹ̀ bá fẹ́ lájọṣepọ̀, ìwọ kan lọ léèwẹ̀ kan ti ṣe lágbo kan wẹ̀, ìwọ ló lẹ́ẹ̀mẹ́ta léra wọn wò. Ó rí wípé ìyàwó rẹ̀ tí ìkúnlẹ̀ kí ẹnu lé tẹ́lẹ̀ yóò máa kúnlẹ̀ kí ọ. Ó rí pé ìyàwó rẹ̀ tí rí tí ẹrù tẹ́lẹ̀ tó jáde látàárọ̀ tílẹ̀ ó fi ṣú tí ò ní pè ọ́. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, bí wọ́n bá ti lè wé àgbo yìí lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta léra wọn, ó rí pé yóò máa lé ọ káàkiri ni. Tested confirm ni. Iṣẹ́ bàbá mi Edward Òrìṣàtọ́lá ni. Kọ́lọ́ máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi. Iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́ jẹ́ ọmọ dá yẹn tó sì fílẹ̀ ọmọ bàjẹ́ láéláé. Iṣẹ́ ìfẹ́ tó parí ìjà láàrin tọkọ tìyàwó ni. Ọṣẹ rẹ̀ ń bẹ náà táǹtà tó wá jẹ́ pọ́ṣẹ rẹ̀ lẹ́yìn fẹ́ tẹ́ẹ̀ lè máa jáwé ẹ̀ sílé pẹ́tọ̀ ní gbogbo ìgbà o. Ẹ bá mú ewé wá, à ń jáwé káàkiri, à ń kéwé káàkiri. Ọṣẹ rẹ̀ náà ń bẹ tá a tún tà. Ó ní bá a ṣe lo ọṣẹ rẹ̀ náà, wọ́n láwọn kan mìíràn tá a fi kún ọṣẹ, ṣùgbọ́n léyìí tó rọrùn fún gbogbo ayé jù lélẹ́yìí. Ó ní kó lọ wá ewé ọparun nìkan kan ṣe. Tó bá ti fẹ́ báyàwó rẹ̀ sùn lálẹ́, kò bá kú wákàtí kan, kò bá kú wákàtí méjì, ìwọ kan máa ṣe lágbo máa wẹ̀, kò ní nǹkan kan jù báwọn lọ, kò ní gbólóhùn. Àṣẹ Ọlọ́run ni. O ò nílò kan mọ́ dúpẹ́. Gbogbo wọn tó bá wá lo iṣẹ́ ìtọ́ bá ráyè padà, bá fàdúrà ran bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́. Ìwọ ìyàwó tó bá wá torí pé òun lo ọkọ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀, tó wá fẹ́ sọkọ rẹ̀ di gbẹ̀wù dání, ìwọ́nu Ọlọ́run, ìwọ́nu Ọlọ́run, ìwọ́nu Ọlọ́run. A fi ilẹ̀ fún gbogbo ayé kí gbogbo ilé tó ti fẹ́ wó, kí gbogbo ilé tó ti fẹ́ dẹnu kọlẹ̀ kó lè tò padà ní. Ó parí ìjà tó pọ̀ láàrin ọkọ àti ìyàwó. Pẹ̀lú àṣẹ Ọlọ́run àní dààmú. Nọ́mbà tẹ́ pè mí ṣírè 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. Agbọba náà ni mo wà ńlọrin. Anywhere tẹ́ bá ti sọ̀kalẹ̀ ńlú lọrin, ẹ kàn gbọ́kadà ẹlẹ́ lọ sí ilé epo Ibrolac lágbọba. Tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbọba, ẹ bèrè junction Olú guest house. Tẹ́ bá ti dé junction Olú guest house, ẹ rí signboard mi Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Tẹ́ bá ti dé bí junction yẹn, ẹ rí organizer kan bẹ́ẹ̀, Alhaji Hasan Ọmọdé. Ẹ bèrè ilé Ifágbéró ọmọ Òrìṣàtọ́lá, àpèsè ìṣègùn àgbáyé. Àní dààmú. Ẹ rí pé ewúrẹ́ ní tí ń jẹ ewé yìí. Kí ló fà tí fi ń jẹ? Ó tún níṣẹ́ tá a fi ń ṣe fún ibà. Gbogbo ìran ibà téèyàn bá ti tọ́jú tí ò lọ, ìbà pọ́njúpọ́ntọ̀ ni, ìbà kíní kan, gbogbo ìran ibà, ewé ọparun téèyàn bá ń ṣe tí bá ń mú yóò sì máa tọ́ ibà yẹn dànù. Àṣẹ Ọlọ́run ni. Èèyàn ò ní lò kó gbó kó lò fún ibà kọ́ mọ̀ tó ṣiṣẹ́ fún. Ó ṣiṣẹ́ tó confam. Ẹ like, ẹ share, ẹ comment. Àní dààmú. Nọ́mbà tẹ́ pè mí sílẹ̀ kan sí 080 30 45 63 83. Àǹfààní bẹ lórí YouTube channel mi Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Ẹ like, ẹ share. Ẹ mọ̀ gbà ọṣẹ Edward Medin ta 50,000. Ọṣẹ Ajẹ́gun bẹ 50,000. Ọṣẹ Ìtajà bẹ 50,000. Ọṣẹ àwọn àgbà bẹ 50,000. Ọṣẹ Ajésìn bẹ tantan 500,000. Àwọn àkànṣe iṣẹ́ bẹ lóríṣiríṣi. Béèyàn bá ti sùn yóò débi tí ń lọ. Wọ́n náà pè yẹn gbìyànjú. Pè wá, yọjú sí iléeṣẹ́ wa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ò ní kábàámọ̀. Ẹ like, ẹ share, ẹ comment. Ire o, ire gbangba.